ìṣẹ̀lẹ̀ tó lọ ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn níbi ètò kan tí olórí Naomi aya Ọọ̀ni of Ifẹ̀ pẹ̀lú bàbá wa Alhaji Oríyọmí Hamzat tó ṣẹlẹ̀ níbi program kan tí wọ́n gbé kalẹ̀. Kọ́lọ́run sáà má jẹ́ kí àdúrà tèmi ni pé inú ire kọ́lọ́run má jẹ́ kí ó di ibi mọ́ wa lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tí ì bá ṣe pé kì í kú ṣẹ́jú àwọn tí wọ́n gbé ètò kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé ẹran tó yẹ kí wọ́n lọ kéde lórí rédíò bí wọ́n fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ká ní ò kéde ni èrò ní pọ̀ tó báwọn kíní kankan tí wọn ò bá kéde ibo ni wọn ò ti rí èèyàn tó tó 5,000 sí ẹni lásán ṣe é sọ pé ẹran ọ̀bẹ ń bí yìí o ẹran níbi èèyàn tó tó 5,000 o tá fún ní 5,000 o fún ẹ̀bùn ayẹyẹ children day o. Sẹ́ni lásán ṣe é sọ bí wọn ò bá kéde lórí rédíò àbórí ẹ̀rọ ayélujára só ṣeé ṣe bóun ní ó ṣe rọrùn bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ á ronú sáwọn nǹkan tábà máa sọ. Sáwọn èèyàn ló yẹ ká bú àbí ká bú àwọn alákòóso ìjọba wa tó jẹ́ pé kánìlú bá dáa tó ní kálukú tó rọ́wọ́ kì bọnu. Ǹjẹ́ ní tí wọ́n bá pè yàn pé wá gbẹgbẹ̀rún 5 sí lásìkò tá a wà ìṣẹ́gbẹ̀rún 5 sọ̀rọ̀ nǹkan kan sọ́gbẹ́ bùkátà gbèsè ayé yàn. Ṣùgbọ́n ní ó jí láàárọ̀ tí ọmọ tí ó jẹ débi pé yóò lówó lápò tí wọ́n wá tó wá dàgbà lórí rédíò tó sì ní bí ọmọ 5 tó wá da 5 síbi irú ètò yìí tọ́lọ́run wá pé kí 3 àbí 4 kó rówó ìgbà. Ẹ dákun ṣé ọbẹ̀ ọ̀sọ́ nú ilé wọn ṣé ó sì ṣe wọ́n jẹun jọ́ méjì àbí jọ́ 3 àbí jọ́ 4 bùkátà á jẹ jíjẹ mímu ó bí aláàrin jọ́ 3 sí jọ́ 4 tí wọ́n bá rówó ìgbà bá ti sọ. Ṣùgbọ́n gbòó tí arúgbó ṣe rí náà ẹ má gbàgbé pé orí ẹ náà ṣẹlẹ̀ rí ó ṣẹlẹ̀ sáàfáà kan nílùú kan rí o. Táàfáà yẹn fẹ́ hàn kan bí oúnjẹ ráìsì kankan nílùú kan tí ìfẹ́ dákọ̀ bẹ̀. Ní kọ̀pọ̀pọ̀ àwọn tó bá jọmọ ìlú bẹ̀ wọ́n ó ti mọ tí mo sọ yìí. Ọmọ tuntun ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tọ́mọ yẹn ò tí ì pé ọmọ 15 days. Arábìnrin yẹn pọn ọmọ yẹn wá síbi kíní yẹn ooru ló pa ọmọ yẹn. Kódà òòyì ló gbé ẹlòmíì ń bẹ̀ látàrí ooru bí wọ́n ṣe pọ̀ tó. Kí ló fà á? Àìrí nǹkan jẹ àìrí nǹkan mu bí ta ṣe le. Ẹ̀yin ìjọba wa ẹ fèyí kọ́gbọ́n o. Ẹ dákun ẹ bá ní wá nǹkan ṣe kílù ọ̀rọ̀ nǹkan ṣe lé pọ̀ jù. Bí mi bá rọ́wọ́ kìbọnù ǹjẹ́ lẹ́lòmíì rọ́wọ́ kìbọnù bí. Ẹ wá láwọn èèyàn bínú ara wọn tálíkà ń bínú olówó bó ní tálíkà ò ṣe ní bínú olówó ńgbẹ́ nìkan bá ń jẹ tọ́kì tẹ́nìkan ń jà sán bó o nílẹ̀ ti fẹ́ kó rí lọ́kàn tí ó jà sán sí ẹni tí ń jẹ tọ́kì. Ìdí tàbí sọ̀rọ̀ ni pé ẹ̀yin èèyàn wa ẹ má jìyà bú Alhaji Oríyọmí Hamzat àti olórí Naomi o. Oore ni wọ́n fẹ́ ṣe o kọ́lọ́ má jẹ́ ó di ibi máa lọ́wọ́ o. Ẹ̀yin ẹgbẹ́ ọmọ Yorùbá wọ́n fi àsìkò ṣàdúrà fún gbogbo ẹnì kọ̀ọ̀kan yín àtèmi náà àti gbogbo àwọn sóore pé oore ò ní di ibi máa lọ́wọ́ o. Àní fi oore gba ibi o.